sẹ́ẹ̀rì àwọn ọmọ ìyá yín ìjọ kejì tí lè wọ́n tún lọ bẹ̀ wọ́n tún lọ bòmí. alhamdulilayi wa salatu wa salamu ala rasulillah sallallahu alayhi wa sallam. ní ṣókí torí pé habib salamu aleykum mashallah ọ̀hún barak mashallah ẹni tó gbọ́ àwa là ń kí yẹn ó ti èyí lárúbáwá ọ̀rẹ́ wa ni àwọn èèyàn dẹ̀ tún wà pẹ̀lú wa inshallah ẹ̀yà fi yẹn so ní ṣókí tá bá wo ààyè yìí a rí i pé àwọn iṣẹ́ kan ti lọ láàyè yìí kí làwọn iṣẹ́ tó lọ iṣẹ́ tó lọ ni pé wọ́n ti rìfọ́ọ̀mù àwọn ààyè tá a ti ń ju òkò ní mọ́kà àbí bẹ́ẹ̀ kọ́ ni ṣe wọ́n ti rìfọ́ọ̀mù ẹ̀ gbogbo wọn tó ń sọ pé kò sọ́gbọ́n orí nínú ẹ̀sìn kò sọ́gbọ́n orí nínú ẹ̀sìn wo ààyè yóò sí ń bẹ̀ níjọ́ tí anabi Ibrahim alayhi salatu wa salam tí ó fẹ́ lọ ṣe zábù anabi Ismail kí là ń pè ní zábù ní pé ó rí lójú àlá ni àdéhùn tóun àtọlọ́hun ọba jọ ṣe pípé tọ́lọ́hun bá fóun lọ́mọ òun á fi ṣèjọ́sìn fọ́lọ́hun fímọ̀ náà ní pípé ọmọ ní pé ìwọ bàbá mi pé nítorí yẹn gangan ṣe so satajiduni inshallah sabirin ó ní bó ṣe rí lójú oorun yẹn. Ọlọ́run já bímọ rẹ̀. Àmín. Ọlọ́run ààyè ọmọ yìí Ọlọ́run nǹkan méjì ló ṣẹlẹ̀ láàyè Ọlọ́run já bímọ rẹ̀ ọmọ tí ó gbọ́ tiwa Ọlọ́run já bí. Àmín. Ọlọ́run ọmọ tí ò ní kọ̀yìn sí ti ajá bí. Àmín. Bàbá rẹ̀ lálàá pé òun dúnbú rẹ̀. Òun dúnbú ẹ̀. ó wá ní ọmọ mi ọ̀wárí ìnira hafi mọ̀ náà mi ọ̀wárí tí mo rí lójú oorun. ọmọ rẹ̀ bá ń sórí máa ń sátàrá. járí nítorí yẹn olórí kó o dú ọbẹ̀ sí mi lọ́rùn tó bá já sí pé nítorí nìyẹn ní tó pa ẹ́ láṣẹ yẹn ṣe sàtẹ̀júdù ni inshallah mí náà sọ bìrì. ó bá mi lẹ́ni tí ó ṣe sùúrù pin. ẹ wá wò ibi tó ti fẹ́ dùn nù. ẹni sùúrù nígbà tá ànábì Ibrahim tó mú ọmọ ẹ̀ tó mú lọ tó fẹ́ lọ du ààyè ibi tí ṣèitọ́nù ti yọ sí òun lélẹ̀ wọ́n ti fi nǹkan dá o láyé ìgbà ànábì Ibrahim kò sí gbogbo eléyìí o tó bá rẹ́ni tó ń ṣe nǹkan kan tó ń ran ẹ̀sìn lọ́wọ́ aza bídẹ̀ ṣé léyìí nísìnyí ṣó wà bẹ́ẹ̀ àbí ìbádà kọ́ níṣẹ́ hajj. wọ́n lọ ibi tó ti ń sọ̀kò níbi àlàbí Ibrahim ti sọ̀kò ó wá ní tó rí ẹnì kankan tó ń ṣe orin ẹ̀sìn lọ́wọ́ aza bídẹ̀ ìṣàfihàn mọ́ ẹ mọ sórí ìlú olùjùlù yìí lọ sórí ìlú olù gbogbo ṣe tẹnu wọn ń dùn story ló ń lù ẹ mọ̀ jùlù yín lọ story tí wọ́n sọ yìí gan ọmọ sáré nígbà tó bá pè kó bá bẹ̀rẹ̀ story lọ́wọ́ ẹ̀ kó lè mọ̀ tó wọn. àṣà bẹ́ẹ̀ kíni sọ tí a mọ̀ ní kí n tó sọ ohun tó bá ní kọ́mọ sáré sọ ó lè pọ́tọ̀ ní tán sọ bọ̀tà ó mọ̀ sọ àṣà bẹ́ẹ̀ ó tó wá sọ mi yẹn gan ni wọ́n ní òkè yẹn ni ànábì Ibrahim ló ti sọ̀kọ̀ àti ká mi fún kérékèké ọmọ náà wá gbé ọrùn rẹ̀ ó wá ń pa nígbà tó ọmọ wa pa bàbá ọ̀rọ̀ bíi wàá nà nígbà tó bí òràn àbàní Ibrahim wa sọ pé ó yá ọmọ mi ọlọ́run wa sọ pé ọlọ́run wa máa gbó wa aláwọ̀ wa máa gbó wa fi replace ẹ̀ àní Ibrahim wa sọ pé ọmọ mi yá iléyá o ìyá ètò ọ̀nà fi ń pe ọdún iléyá yín níléyá àwọn méjì wa lọ lé nígbà tí ànábì Ibrahim wa ṣe ògbó kínní ebi tí a ti mọ̀ pàmò dìde ní gọ́ ni o ǹjẹ́ ànábì Ibrahim yẹn ǹjọ́ wẹ́bà sọ wípé ẹ máa ṣe kínní ìlọlọ́dọọdún kó tó di pé láìgbà tí Ibrahim ti kú kó o pé Muhammed wá ǹjẹ́ nìkan ṣe kínní yìí tí wọ́n lọ ń pa ẹran síbẹ̀ yẹn ní ọdọọdún ọmọ ànábì Ibrahim kò ẹ̀ bá sọ pé bàbá mi ẹ jẹ́ káwọn aráàlú náà tún mọ̀ sí irú ta ṣe yìí lọ́dọọdún kó àwọn ọmọ pa ẹran síbi kò ẹ̀ bá sọ ànábì Ibrahim yẹn náà òun náà kò ẹ̀ bá sọ fẹ́ anybody kò bá sọ fẹ́ anybody pé ẹjọ́ tó yọ lọ́hùn tó a ti di ọdọọdún o ẹ máa pa ẹran síbi o ó gan fúnra rẹ̀ ò sì tún pa. ó bá fúnra rẹ̀ kò tún pa so nígbà tí ó wá ń lọ síbẹ̀ yẹn tó lọ sórí òkè yẹn wọ́n sọ pé àṣetọ̀ ní àwọn ó wá jáde sí Ibrahim ó wá sọ pé kánàbí Ibrahim kó mọ́ lọ ànábì Ibrahim wá mókúta ńlẹ̀ Ibrahim dídì rìn ó wá mókúta ńlẹ̀ ìwà ń sọ̀kò sí àkùsà ní pé kó padà ìdínú táwọn mùsùlùmí fi ń sọ̀kò tó máa ti lọ bẹ̀lẹ́ ọdún ibi tí wọ́n sọ̀kò sí
ló ń display fún yín yẹn níbi tán ń sọ òkò sí. Nígbà tí ànábì Ibrahim wá sọ̀kò, ṣé ànábì Ibrahim wá sọ pé ẹ̀yin mùsùlùmí o ẹ wá máa sọ̀kò ń bí o ẹ pé ẹ wá máa sọ̀kò lọ́dọọdún o? Kò sọ, kò ẹ bá sọ. Ẹni lẹ́yìn Ibrahim yẹn dẹ̀ ní ẹnìyẹn kò ẹ bá lọ sọ̀kò ń bẹ̀. Ẹ wá wo yes tí Ibrahim ti kú sí yes Muhammad tó wá over 600 years. Yes, tí Ibrahim ti kú Muhammad tó wá. Muhammad wá ṣe Muhammad ó wá àtàmọ́ gbogbo sórí tí ó kan ọyọ ìṣòyìn tó ṣe àti Ibrahim ọ̀nà olóògbà kan Muhammad ẹ kàn sọ fún mi ọ̀nà olóògbà kan Muhammad. Ó kọ̀ wá ń lọ ó lọ sí scriptures àwọn Christian ó lọ sí ìwé àwọn Jew ó sí Bible wọ́n wò pé wọ́n ní ó wá lọ wo story yẹn. Yes, wọ́n sọ pé ànábì Ibrahim èwo la ní ìdínú àwọn ilé torí pé àwọn Jews àwọn Christian tó wà ní Bible wọn àwọn Christians tí Muhammad bá tó yẹ àwọn Catholic tó wà ní Bible wọn mo ẹ̀ bá ṣe kíní yẹn náà ṣé bí ẹ gbàgbọ́ pé the same òfin tí Muhammad mú wá náà Jesus Christ mú wá ipa méjì Ọlọ́run ló rán wá ẹ pé Allah ló God ẹ̀ tá pé Ọlọ́run ló rán wá. Yes, bẹ́ẹ̀ pé Ọlọ́run ló rán wá tí Jesus tí ó command àwọn ẹ̀kún máa ṣe níbo Muhammad ti rí commandment ìpè ẹ̀tún lọ máa sọ̀kúta lọ. Allah ni Allah God. Okay, Allah Muhammad kì í gọ́ Allah Muhammad máa ń gbọ́dọ̀ everybody lọ. Okay, tó Allah Muhammad láti lálà Jubilee ní sọ̀rọ̀ jébì Gabriel ní ti ń sọ̀rọ̀ nìyẹn. So okay, káàtì á pé Ibrahim wá sọ wípé ya ẹ máa sọ̀kúta lọ ọdún ẹni yẹn kò sọ Muhammad ló padà tí wàá sọ pé kó máa sọ̀kúta lọ. Kí ló kan táwọn ará òun wá ń sọ òkúta yẹn? Kí ló kan àwọn ará Nàìjíríà pẹ̀lú òfin Ibrahim? Kí ló kan Muhammad gan fún rẹ̀ ṣé àìpé Muhammad yàrá lójú kí ló ń pẹ́ lófin Ibrahim? Kí ló kan Muhammad pẹ̀lú òfin Ibrahim? Kí ló kan Muhammad pẹ̀lú òfin Ibrahim? Ṣebí gbogbo prophet tán wá wọ́n wá with their own scriptures. Gbogbo prophet wá with their own scriptures with their own message. Why do Muhammad know they go with different message with your own message? Why don't affiliate ara ẹ̀ mọ́ kí n máa mú àwọn people yẹn náà? You don't ta nígbà Jesus wá ta ní Jesus affiliate ara ẹ̀ mọ́ wípé Jésù wá dé wá pé kíní kan tí àlẹ́bí Dáúdà àbí nǹkan ṣe o ó yẹ máa ṣe lọ o ẹ máa ṣe o ẹ̀yà tí Jésù wá mú ní òfin àwọn yẹn tó náà wá ń ṣe tó wá ní ẹ máa jábọ̀ practicalize ẹ̀ kò Jesus lọ affiliate ara ẹ̀ mọ́ ní kankan àbí àwọn níbi tó wá mo affiliate ara ẹ̀ mọ́ ní kankan wọ́n sì mú mẹ́rin wá lọ affiliate ara ẹ̀ mọ́ wọn táìpé ogun tó wọ́n wá owó lòun tó wá fi máa affiliate ara ẹ̀ kí tẹ̀ mọ́ ń gbé mọ́ ìyọ́sọ̀jọ́sọ lọ ní táwọn yẹn ń ṣe ó wá tún fẹ́ ṣe in another dimension nígbà tó àpárá ṣe in another dimension ó lọ ìṣekúṣe tébù ẹ̀ mọ̀ ní kẹ́nìyàn kó mọ̀ sọ̀kúta káàtì aláwọn sọ̀kúta lọ́dọ̀ tìmọ̀ náà ó ti kẹtọ̀dọ̀ wá Nàìjíríà mo ti bó ṣe effort jù lórí fídíò yìí torí ọ̀rọ̀ yẹn mo ṣe ká mi lára ni mo ṣe mi ẹlẹ́ ó ti ká kí ó ṣe ó yá àwọn ilé ìṣe ó ti kẹta wá Nàìjíríà bí àwọn ilé ìṣe tiwọn ó ti kà wá Nàìjíríà bí káwọn àwọn kókúta àlọ́ sọ̀kò níbo lọ́lọ́run ti command wa nírú commandment kú command lélẹ́yìí níbo lọ́lọ́run ti command wa ní gbogbo rubbish tá à ń ṣe yìí. Ibrahim tó ṣe ó ṣe lẹ́ẹ̀kan péré Muslim Muhammad ànákiri olú ẹ̀ o Ọlọ́run ní okay nígbà tí Ibrahim ṣe lẹ́ẹ̀kan péré Ibrahim yóò dẹ̀ ṣe mọ́ ṣó wá ní brain ṣó ní ṣé Muhammad ní brain Ibrahim tó ṣe lọ ni àbí mo sọ wọn Ibrahim ṣe lẹ́ẹ̀kan kò dẹ̀ ṣe mọ́ Muhammad ní kó máa ṣe lọ́dọọdún ṣó ní brain Ibrahim tó ṣe lọ ni wọ́n bá pẹ́ Ibrahim ṣe lọ́dọọdún a sọ pé kò fẹ́ kíkiri tí Ibrahim ṣe yàn kó parẹ́ Ibrahim ṣe lẹ́ẹ̀kan kò ṣe mọ́ Muhammad wá ń ṣe lọ́dọọdún tá ń gbéṣẹ́ náà definitely range tí Abraham tí ò fi tó fi ṣe lẹ́ẹ̀kan yẹn tí ò ṣe mọ́ yẹn gbogbo àwọn tó wá ní range yẹn tí wọn ò ṣe yẹn wọ́n ti ní carry over ẹ̀ aláwọ̀ bí wọn lọ́rùn àbí tí mo ẹ̀kọ́ nìyẹn ni wọ́n ti ní carry over ẹ̀ náà láàrin ìgbà tí Ibrahim tó pọ̀sẹ̀ yẹn kí wọ́n mẹ́rin tó dé gbogbo àwọn tó wà láàrin yẹn ti ní carry over sacrifice yẹn pé kí wọ́n lọ́ mọ́ sọ̀kúta kó lọ́ mọ́ pàgọ́ gbogbo àwọn tó wà láàrin yẹn ti ní carry over ẹ̀ wáyé tí over sabi Mohammed fi láì kó over sabi kò lè má rí bẹ́ẹ̀ torí pé ẹni tó ti rí Gabriel tó lọ ń bè lọ àwọn Jews wípé òun rí kinní kan ó dẹ́rù bo ó sì kinní kan táwọn àwọn ẹni wá sọ pé it might be Gabriel it might be Jubril òun kò wá ṣúọ̀ bóyá áńgẹ́ńjẹ́ lòó rí àbí kò kí n ṣe ń jẹ́ káàtì wá láwọn ṣe Ibrahim sọ ó sọ gbogbo ẹ̀ ok but gbogbo ara rẹ̀ mọ́ sórí yẹn pé torí pé ó ń wọ́ ọmọ ni lọ́nà fi replace fún so bó ṣe wáyé ká máa ṣe ní táìpọ̀ àti apá àtẹ̀tù wá fẹ́ ṣẹ́ẹ̀sì wọn that's right
kò yẹ ká bá ṣe lọ́dún tí nítorí ọ̀nà tó yẹ ká náà wọn gbà ṣe ni tá a bá rẹni tó nídìí ọmọ ṣé ọ̀pọ̀ nídìí ọmọ ni wọ́n ṣe ní kó lọ replace ẹ̀ pẹ̀lú àgbò àbí tá a bá rẹ irú sacrifice tó ṣe yẹn ẹni tó bá nídìí ọmọ lọ́dọ̀ wa mílíkà yẹn pé àwọn tọ̀dọ̀ wa mílíkà gbọ̀nsẹ̀ lẹ́sìn ẹni tó bá nídìí ọmọ lẹ́yìn kó ṣe sacrifice yẹn kí pé àtà nídìí ọmọ bàbá mi ti bímọ ó ti bí 12 ó ti tún bàbá mi tún ṣe lọ́dọọdún tó fẹ́ bímọ sí ni àbí nínú ifá táwa mọ̀ tí gbogbo tí Ọ̀rúnmìlà ṣe ẹni tó bá ti nídìí irú nǹkan báyẹn tó bá ní irú problem báyẹn ó kì í fáyẹn fún yàtú lọ ṣe nǹkan báyẹn àbí lẹ́ni yà fi ṣe okay nígbà tí àwa ń bí àti wà nídìí ọmọ náà ó náà tún wà lọ́n pàgbò kí túmọ̀ ẹ̀ craziness ọpọlọ lílọ ni orí dídàrú gbogbo àwa mùsùlùmí Nàìjíríà ó wà mọ́ rí àwọn ó tá wọnú yunifásitì Ìbàdàn tó bá wọnú Ifẹ̀ ó mọ́ rí wọn àwọn ọmọ yọ́n àmìlù ustaasi tí wọ́n ti kàwé tẹ́ wọ́n mọ̀ sí pẹ́pẹ́pẹ́pẹ́ lórí ìwé lórí Quran tẹ́ pé tẹ́ wá kà kò ní yẹ yín ẹ̀ lọ́mọ wá di tẹ́fì tu tẹ́ ká dìtì náà láti mọ̀ wá nǹkan mi dájú fi tó àdìtì náà n kò jẹ́ pé irọ́ ẹ sáfẹ́ tú síbi tí ó rọ̀ yìí lọ́rùn ní ẹ̀lẹ́rí tú náà. wọ́n fi rọ́ tú rọ́. wọ́n fi rọ́ tú rọ́ pọ́ọ́lù pùì gbẹ̀gì lórí ndómì wọ́n tẹ́ ndómì wọ́n gbé ndómì lẹ̀ wọ́n rọ́ gbẹ̀gìrì sí fisapájẹ̀kọ àwọn wèrè kí ló kà pẹ́ lófin olófin tẹ́pẹ́ àwọn tí wà nídìí ọmọ gbogbo wọn lọ ń ṣe sacrifice Ibrahim tó nídìí ọmọ àwa ní ìrònú lé lórí gbogbo náà pẹ́ àwọn kan lọ bọ̀ sún wọn lọ di omi yẹn lọ́mọ sọ pé ẹni òfò ní wọn àsùn ọlọ́run wọn àwọn dìde rìn bọ́dà mi kẹ́kọ̀ọ́ tó gbọ́ kẹ́ ó ní bọ́dà mi kẹ́sọ́ ó ní ṣóòkì ìrònú ni mo ní lọ́nà wo ó ní ẹ bá ń pe yín tí ó tọ́ lọ́lọ́run bó lè ó sì mọ̀ pé ifá lọ́lọ́run mo ní ṣébi tẹ́ bá ti mọ̀ lẹ́sọ̀ọ́ ní tẹ́ bá ti mọ̀ sọ Ibrahim tán nìyẹn wá sọ́ọ̀dì ìṣẹ̀ṣe wà sọ́dí ẹ̀ kẹ́yìn náà kan wà kẹ́lẹ́kẹ́lẹ́ kẹ́kẹ́ wá ṣeré pé ẹja gbọ́n tẹ́yìn náà wí wà gbọ́n kan pẹ̀ tínú ìwé yẹn ní kẹ́lẹ́kà tínú ìwé yẹn tọ̀dọ̀ àwọn ti ọ̀dọ̀ àwọn òyìnbó yẹn táwọn arábìkù mọ́ ní alẹ́ kà tí ilẹ̀ bàbá yín mo máa ń sọ fún yín lẹ́nu látẹ̀rẹ̀dẹ̀nu tí wọ́n gbọ́ Christian àbúrò tó wà sọ̀rọ̀ ọmọ gbọ́ pé àwọn oníṣẹ̀ṣe igi wọn sìn ọ̀pẹ wọn bọ̀ wọn ò mọ́ lọ́hùn wọn ò ṣe gínà sáwọn tó ń pèsè omi lọ́lọ́ wọn sáwọn tó ń pè gí lọ́lọ́ wọn sáwọn ọgbọ́n ọmọ òbòdè kẹ́nà tó máa ń ru lọ́wọ́ ní òfò tó sọ pé Ògún wà mú Ògún lọ́mọ tọpọlẹ ọmọ yẹn tẹ̀ sí ọ̀bẹ alọ́nà ká gidi tẹ́lẹ̀ ọ̀nà ọmọ yẹn tó máa ń gbé àfa àbáyé tí láwà ní ẹ̀pọ̀ báyìí láwà ní yẹn lórí tó máa ti láwà ní yẹn inú mi ò kì í dùn mi ò lẹ́kẹ̀ẹ́ àfa àkímù yìí tó láwà ní yẹn ló máa ń lu wáwá ìtẹ́ ìjọba olójú sórí inú máa ń bí dání bóòdù wá sí máa bá bọ́ pọ̀lọ́ ẹ̀ mọ́lẹ̀. àwọn Saudi gan olú. àwọn Saudi olùmọ̀ náà ṣé báwo àwọn Saudi tí àwọn wèrè yìí lọ tán lọ interview yìí tán ṣé orí Saudi yẹn kó di àrùsọ sórí ni. orí èyí tó dùn káwé gba góòdù tiẹ̀ wọ́n ti jára tiẹ̀ òun ìyówó dẹ́rù wẹ́kọ́ orí tiẹ̀ ọmọlọmọ yára fi lọ yóò fi là tó a ṣe ń ṣe fígàmù tó dúbà tó ti mú lórí yóò tó ra sí òkè díẹ̀ yóò tó bá tẹ̀gùn sí. orí tẹ̀yún pé díẹ̀. orí akégbà góòdù máa ń pé lẹ́ẹ̀kọ̀ọ̀kan orí ẹ̀ máa ń pé lẹ́ẹ̀kọ̀ọ̀kan ṣùgbọ́n ẹ̀jẹ̀ mùsùlùmí ò lè mọ́ lára mùsùlùmí kọ́ lọ́wọ́ ṣàánú wọn ẹ̀jẹ̀ yẹn ò lè mọ́ ń bẹ̀ ṣe mọ̀ pé ẹni tó romi lámù tó lòun régún ni wọ́n pọn kọjá ní omi olóhùn fẹsẹ̀ pẹ́já bẹ́ẹ̀ lọ́rọ̀ wọn àwọn yẹn ẹ bá gbàṣẹ lẹ́sìn kan òru kan yóò mọ mú kankan ní bọ́rọ̀ wọn ṣe rí nu ẹ̀sìn tó ti travel ó travel káàkiri tán ti bomi là kó tó dọ̀rọ̀ tí ẹ̀yìn wọn á mú kankan. tí wọ́n gbọ́ sórí Ibrahim Muhammadu tí wọ́n kàn ń gbọ́ àwọn sórí yẹn inú mú kọ́ mọ́ bíbí nínú tó ti mọ́ kámílà jù pé wáyé táwọn ò ní ṣe làákàyè lórí ẹ̀dẹ̀ká tí ń wọ́ ọmọ wọ́n sì wà fún lọ́mọ kò sí àwọn ọmọ ṣé báwọn Christian yẹn gbogbo fún títẹ̀ sí sítórì yìí gẹnu Bible wà ṣé báwọn Christian yẹn gẹ lórí sítórì yìí tí mo mẹ́ẹ̀dì wá mú yìí mú Christian yẹn kò pa iná tó fún anybody ẹ̀ kàn ń ṣe dáladàla àwọn òpónú aláìníláàkà yìí mo mọ̀ tìjọ́.